kí ló dé tí Saheed Òṣùpá fi wí bẹ́ẹ̀ ó sàmà ní tí Saheed Òṣùpá rí kó tó sọ bẹ́ẹ̀ pé Saka máa jẹ́ ìníjàre jọ ẹgbẹ́ sóhun ọ̀rọ̀kọ́rọ̀ ni o bọ̀ kí ló tó fi wí bẹ́ẹ̀ kéèyàn tó lè sọ̀rọ̀ kan jáde pé ẹgbẹ́ kí ni lọ jàre nàláì ó sàmà ní tó rí lápèjúwe mo lọ bá àfà ẹ̀yin àfà ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ara mi ò máa yé mi ẹ jọ̀ọ́ gbogbo nǹkan rí bákan ẹ ṣàánú mi àwọn ayé ń bínú ni àfà lèèyàn lọ bá o èèyàn lọ bá láàfà àfà tó wá lọ bá ó tún wá ń gbé ẹ lọ sí pé àwọn ayé ẹ̀bẹ̀ àwọn àgbàlá máa ṣe ètùtù àgbàlá máa ṣe ẹ̀gbọ́n tí mò ń wí àfà èèyàn lọ bá láàfà pé ẹ̀yin àfà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó kìkì mi wálẹ̀ bísíǹsì mi kó máa lọ sókè káwọn yẹn máa gbogbo nǹkan máa dà ìyọ́nú àwọn àgbàlá máa ṣe a máa ṣẹ́fà fún ẹni a máa já ẹgbẹ́rẹ́ ni a máa ṣọṣẹ fún ẹni a máa ṣe gbogbo eléyìí fún ẹni lọ́dún àfà. àwa mú pọ́npọ́ àfà ebi tí a ka tírìtì ọ̀rọ̀ lọ ibẹ̀ nìyẹn o pé ó ti Saheed Òṣùpá ń sọ àwọn àfà tó mọ̀ tára kí Saheed Òṣùpá mọ̀ ohun tó ń ṣe nìyẹn sàkámàjẹ ni wọ́n tòótọ́ onísàkámàjẹ ni wọ́n àfà Alhaji Saheed Òṣùpá ò bá gbogbo àwọn àfà wì sẹ́mi náà Alhaji Saheed Òṣùpá máa sọ pé Saheed Shittu olóògùn ni ẹ ṣé bàbá dr ìmúrọ̀lẹ́lẹ́ àná máa fẹ́ sọ pé olóògùn ni wọ́n ṣé bàbá professor Alaro náà máa ní sàkámàjẹ ní pé gbogbo wọn olóògùn everybody ṣé bàbá wa Kakuri ṣé bàbá wa gbogbo àwọn àfà dr Sharafdin sọfẹsẹ pé olóògùn ni gbogbo àwọn àfà onísúná yìí sọfẹ pé wọn olóògùn ṣùgbọ́n àwọn àfà yìí Alhaji Saheed Òṣùpá mọ tó ń wí láàrin àwọn àfà wèrè yìí tó ń tí mi jóògùn tó ń sọṣẹ àwúre tó ń sọṣẹ ìtajà ó mọ tó ń sọ láàrin wọn pé wèrè ní yín ẹkọra yín lọ sàkámàjẹ ní gbàtà bá yín kí lẹ ṣe fún wa anádùúgbò àwọn àná nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run kí lẹ gbé fún wa ohun tí babaláwo ń gbé fún wa lẹ́yìn náà gbé fún wa náà ẹ̀dẹ̀pẹ̀lá yín lálàáfà àìmọye àwọn olórin míì náà tó kúrẹ́ pé Kùránì ló ń gbójúlé olóògùn ló pọ̀ nù wọn o èmi ni Kùránì lòun kà irọ́ ló pa olóògùn ló pọ̀ nù wọn 80% wọn olóògùn ni wọn olóògùn Saheed Òṣùpá declare pé ẹ wá o olóògùn lòun kí dẹ̀ ló fà á ẹ̀yin àáfàá tẹ́ wà pẹ̀lú irú wọn lẹ́ẹ̀tọ́ wọn sọ́nà pé fògùn lẹ̀ Ọlọ́run á ṣoore fún ẹ tọ́rù wọn sọ́nà nínú àwọn ẹ̀yin àáfàá tẹ́ wà pẹ̀lú irú wọn tí a kò bá tó pa Òṣùpá wá áátàkùnrin sí ìlú bá fi bẹ lọ́wọ́ inú àti náà ló wá máa ka o fáti àlọ́ wá máa ka o ọ̀ṣẹ̀lẹ̀ ń gbé lérú wọn lọ́wọ́ ẹ̀yin olórí burúkú àfáà ẹ̀yin àfáà tẹ́ wá ń jáde tẹ́ ń ṣe fídíò ẹ kọ́kọ́ ronú ná pé kí ṣé Saheed Òṣùpá ṣé ó mọ ohun tó ń wí àbí kò mọ ohun tó ń wí irú àwọn àfáà wo ló mìn gbogbo àfáà kan ló ń bá wí láíláí ó mọ àwọn wèrè tó ń bá wí ó ti mọ àwọn àfáà wèrè àwọn àfáà ẹlẹ́bọ yìí ṣe báwọn tá à ń pariwo náà nìyẹn pé ẹlẹ́bọ ní gbogbo wọn ẹlẹ́bọ ní gbogbo wọn ṣáà kí n pariwo pé ẹlẹ́bọ ní gbogbo wọn ni ṣáà kí n jókòó ni ṣáà polówó ẹbọ ni ṣáwọn àfọ wọn polówó ẹbọ ṣáà polówó oògùn ṣáà polówó oògùn abẹnú gọgọ kí ló ṣe wá náà ìyẹn wá sọ pé sàkámàjẹ gbàtọ́ wá sọ pé sàkámàjẹ nǹkan ní pé gbogbo ẹ̀yìn àfà sàkámà kò dárúkọ gbogbo àfà òun náà wà pé olóògbójúlé kura lórí kíní kan sàkámàjẹ òun lẹ́yìn tó ń bá wí wọn náà wà àfà tó ń bá wí pé sàkámàjẹ ní jàre rọ́nà pa olóògbé tó ń bá wí kò ń ṣàwà ẹ pàtẹ iṣẹ́ àfà níbo lẹ ti rí iṣẹ́ àfà tẹ́ ń ṣe tẹ́ ń jó oògùn tẹ́ ń sọ ṣe àwúre fún wọn ọṣẹ òkìkí òkìkí ọlá èèyàn lórí burúkú ọmọ mọ̀rúkúsù. Do they put the cinnamon inside? I don't know. Oh. Okay.
Short one no tea already. I take it back. Give me that cup, please. Am I being too long? Thank you. Ẹ̀dẹ̀ pẹ̀lú ayé láàfáà, ẹ̀yin lẹ́ ń jọ́ọ̀gù, ẹ̀yin lẹ́ ń ṣọṣẹ́ àwúre, ẹ̀yin lẹ́ ń ṣọṣẹ́ ìtajà, ẹ̀yin lẹ́ ń gbé wọn lọ wẹ̀wẹ́ odò, ẹ̀yin kí lẹ̀yin àfá ò ṣe fún rú wọn tí rú Saheed Òṣùpá bá wá bọ́ta tó bá ní sàkámà jẹ́ ní kí wálẹ̀ bí Saheed Òṣùpá. Ẹ kọ́kọ́ bára yín wí náà kẹ́ tó bá rú ẹni tó ń sọ rú ọ̀rọ̀ yẹn wí ṣáwọn àfọ́ ò ṣe ni ṣáwọn àfọ́ ò yẹpẹrẹ Kùránì ni bismillah ṣẹ́yìn àfọ́ ò ṣe yẹpẹrẹ Kùránì ṣe ẹ̀gbẹ́ Kùránì jù ú lẹ̀ àbẹ́yìn àfọ́ àkọlẹ̀ ìpolówó ogun abẹ́nú gọ̀gọ̀ gbogbo àwọn àfọ́ àkọ́ àgbà bẹ́ẹ̀ fẹ́ ṣebí tẹ́bánikà tẹ́yìn ìwọ́lẹ̀ yọ mí pé ó ń ṣàfà wàhálà tiẹ̀ nìyẹn kí ló fi wọ̀n pàfà lélẹ̀ bàbá ẹ̀ kí ló fi wọ̀n bàbá ẹ̀ kí ló fi wọ̀n àfà ẹ̀ kí ló fi wọ̀n ọmọ àfà ẹ̀ pàfà ni kí ló fi wọ̀n torí pé líle kéwù èmi náà kọ́ ọmọ kéwù èmi náà líle kéwù mọ̀ ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àbẹ́kọ̀ kí ló fi wọ̀n pé àfà lélẹ̀ ẹni sàfíkẹ́tì kọ́tẹ́ fúnra yín àbẹ́lẹ́kọ̀ àbẹ́kọ̀ sàfíkẹ́tì bàbá yín gbà bàbá yín sàfíkẹ́tì wo ló ní lọ́wọ́ tẹ̀fí pè láàfà bàbá yín gbọ́dọ̀ ti kọ́ sàfíkẹ́tì ta ló àjàsà bàbá yín tẹ̀fí pè láàfà bàbá yín àfà yín ta ló àjàsà ẹ̀ tó fi já àfà ta ló authenticate ẹ̀ pé àfà lélẹ̀ kí lẹ fi wọ́n ìjà àfà pé àfà lélẹ̀ yìí o àfà àgbàre o kí lẹ fi wọ́n ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ ọ̀rọ̀ tó sọ yẹn ẹ̀yin àáfàá ló yẹ kẹ́ bára yín wípé òṣì lẹ ń ṣe eléyìí sọ pé wèrè ni Saheed Shittu ó pè mí wèrè wàhálà tiẹ̀ nìyẹn kí ló fẹ́ ṣe fún ẹ orí ẹ̀ ti burú lọ́rùn ẹ̀ ó bá pè mí wèrè ó bá bù mí wàhálà tiẹ̀ nìyẹn but reality mo sọ fún ẹ sẹ́yìn àfọ̀njógùn ṣé ẹ̀ kì í ṣọṣẹ́ àwúre fáwọn èèyàn táwọn èèyàn bá wá bá yín wọ́n pọ̀ lórí TikTok náà wọ́n pọ̀ lórí Facebook ok olóògùn kan ó send message sí mi ní last week ó lóun ríran sí mi pé àwọn èèyàn ti dínà mi pé báyé mi ò ayé òun ò ṣe dá bá jẹ́ lò fúnra mi báyé òun ò ṣe dá yìí òun fẹ́ ṣe nǹkan fún mi kí gbogbo ọ̀nà ńlá fún mi kébí náà lè kọ́ lé kí lè nílé lórí mo ní àkójọ kó ṣàánú mi olóògùn ló pè mí fúnra ẹ̀ o òun ló sẹ́ndì mẹ́sẹ̀ sórí TikTok mi o ó dẹ̀ sẹ́ndì nọ́mbà pé kí n po òun pa burúkú kan fẹ́ ṣẹlẹ̀ sí bàbá ìyá òun kémi mówó wá kóun bá mi lọ ṣe kinní kan pé mi ní fọ́ìsì ẹ̀ lọ́wọ́ mo lọ olóògùn ògùn abẹ́nu gọ̀ngọ̀ ó ń bọ̀ kí ló dé ẹ jẹ́ kí n wo bí a máa rí lórí fóònù mi olóògùn abẹ́nu gọ̀ngọ̀ ni o ó bá ṣàṣọ gbogbo ẹ̀ ó ní mo ti gbọ́ bára máa wá ṣe ó ka gbogbo ẹ̀ gbogbo tá a máa ṣe ó ka gbogbo ẹ̀ fún mi mo ní mo gbọ́ mo gbà mo ní mo gbọ́ mo ṣe kí ni o mo gbà ó yá kó wá ẹ̀pù mi báyìí mi ṣe máa dà fọ́ìsì ẹ̀ wà nù fóònù mi mo ń bọ̀ nínú fóònù ilé ìlú máa wà gbogbo nǹkan báyìí ló gbogbo olóògùn ló fọwọ́ rẹ̀ pè mí fún rẹ̀ kò mọ̀ mí rí ẹ lọ sàmà lẹ́kọ̀ọ́ mo ń bọ̀ ẹ hold on. àwọn ọlọ́ṣẹ́ ọ̀rẹ́ mi kan ló ń pè mí ẹ fi mílẹ̀ jáde tó ṣe mí ò ṣe yín ẹ jẹ́ kí n wá fọ́ìsì yẹn jáde mo fẹ́ farabalẹ̀ mú olóògùn yẹn fúnra mi ni o mo fẹ́ mú báyìí mo fẹ́ tún mú ó wá polówó ẹ̀wọ̀rọ̀
wá ní kí n pe òwò ológun lélẹ́yìí ológun ó fẹ́ help life mi ẹ wòrán. Hello sir. Hello. Hello sir. How are you doing? I dey fine sir. Okay. How for you? Yeah, I dey fine. Okay, I did make you message me for WhatsApp so that we go talk for here. Yes sir, that's why I call you now. Because I see your message. Okay. You say make I call you. Yes. Say you have message for me. I dey do prayer for many people for here because now here be the power place. I dey Benin, Cotonou, I coming from. Okay. If I see bad for somebody, I go like to tell them so that make the person know say things they happen like that. If I see something where I know they tell people, it dey affect me. Anything where God told me, I would like to thank the person, make everything take care for the person. Can you hear me very well? I dey hear you very well, professional 419. Okay. Can you make I call you video call? Yes, no problem now. If you want come back. Ó wá pè mí video call. Ẹ jẹ́ wá kíní yẹn lórí phone mi bẹ́ẹ̀. Ó dà pé mo screen record díẹ̀. Ó wá pè mí lórí video calls. Ṣé inú fíbà ló wà nínú phone kejì ló wà. Gbà tó pè mí lórí video call. Gbogbo ilé agbára ẹ̀, gbogbo ẹ̀ ló fún wọn mi báyìí pé àwọn ayé kẹ́rùbà lè bè mí. Mo báyìí pé àbáyé lè ti bàjẹ́ ni. Ṣé lè mọ̀ pé ọkọ̀ràn làwọn eléyìí ọkọ̀ràn sólódì kò mọ̀ pàwọn eléyìí ò gbádùn yéé bó ni mo da gbogbo àbí mo ti delete gbogbo rubbish ẹ̀ ni yéé gbogbo ilé agbára ẹ̀ báyìí mo yìí lè pé pàpà mo yìí lè pé lórí fóònù pé yes I'm ready to pay you I'm ready to check nìkan mo máa ti bá wájà lè máa post yẹ àbí kí n tún pè ohun tí mo ṣàfẹ́ fàyọ ni pé àwọn olóògùn wà tó ń polówó oògùn káàkiri àáfàá ń ṣe bẹ́ẹ̀ babaláwo ń ṣe bẹ́ẹ̀ pásítọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ wo àwọn olórin náà ẹ wo àwọn olórin mi máa pọ́nra wọn ní kùránì làwọn náà gbójúlé o wọ́n kàn nínú àwọn olórin ilẹ̀ Yorùbá ìṣe máa parọ́ pé ó máa parọ́ pé ẹ̀yìn kínní kan o ó tún máa parọ́ ó tún máa báwo ló ṣe kọrin yẹn náà o lápèjúwe ìwọ tí wàá fẹ́ bínú kò bínú o kò kémi o lápèjúwe bàbá bàrì máa ka kùránì ní pé nínú ìfún orin tí bàbá bàrì kọ last tọkọ pé kìnnì kan o ẹgbẹ́ kùránì ẹ̀mú kákàrà ẹ̀mú kìnnì kan tójú bá tì mí o kìnnì kan wọ́n pẹ́ ẹ̀yìn ọtún dárúkọ àwọn ìyá kìnnì kan ìyá àwèrè wo ìyá òṣìwò ló fẹ́ ràn yín lọ́wọ́ àní ẹ̀dúró tọ́ lọ́hùn ń táwa ń tà láti pariwo fún yín láti jọjọ́ yìí tó lórin bá wá ń sọ pé sàkámà jẹ́ ní tẹgbẹ́ dání ṣèbẹ́yìn àfàlẹ́ fà á ṣẹ́sẹ́ ìdòṣù pápá lọ́mọ yín ni irú òwò ẹ sọ̀rọ̀ tó pa náà ṣẹ́yìn àfọ́ yóò ṣe olóògùn ṣẹ́ ẹ̀dògùn mọ́ Kùránì ṣẹ́ ẹ̀dá pọ̀ ni ṣèbáriwo tá à ń pa tipẹ́tipẹ́ nìyẹn pé ẹ ti dẹ́bọ̀ pọ̀ mọ́ Ìsìlámù ẹ̀dẹ̀ ń fi kíní yẹn lé àwọn èèyàn kúrò ní Ìsìlámù irú ṣẹ́ ìdòṣù pápá wá dúró pé ẹ wá o èmi ṣe tó bá dúró pé òun ń ṣe fáwọn onífá lòun o òun ń ṣe fáwọn òun kí fáwọn lòun kí o torí pé ó ti rí pé ẹ̀yin àfáà yìí náà nífá ẹ̀yin náà nífá náà ẹ dìbọn kẹpẹ́ nífá sẹ́yìn àfáà yìí ò nífá ẹ̀yin àfáà yìí náà nífá ẹ̀yin àfáà yìí náà ń gbé àwọn èèyàn lọ sẹ́fá ẹ wo kan tó máa ń wé láwà ní kan báyìí kò ń ṣàfàlà bíbu lágbàjì o òun náà máa ń wé láwà ní báyìí bí geomancy ló pe rẹ̀ lọ́jọ́ kìíní àná òun náà ń polówó fa ó dẹ̀ ń wé láwà ní bàbá lágbàjì ó polówó fa pé ṣé èjì ògbè tó wà lára gálà ta ló tẹ́ síbẹ̀ ẹ mọ kankan this is Africa ogun wà ẹ lè ṣogun kíníkan lẹ́nu irú ẹ̀ ó dẹ̀ wé láwà ní bàbá lágbàjì ṣé ara wọn kọ́ yẹn tí rúṣà alájí Saheed pa bá lọ bá rù yẹn pé ìwà àfà jọ ẹ̀rù ń bà mí mò ń lálàkàlà àwọn kọ́kọ́ ń lé mi káàkiri lójú oorun nǹkan kò lálájí Saheed pa lójú oorun kí ló fẹ́ láì irú àwọn yẹn pé gbogbo kan rí bákan àwọn fẹ́ kí nǹkan tún da sí ju bó ṣe wà lọ kí ni irú ẹ̀ máa ṣe fún wọn ẹ̀yin èèyàn kí ni irú ẹ̀ ó máa polówó fún wọn wọ́n máa ṣe tuntun ni wọ́n máa gbẹ́bọ ni ẹbọ ni irú wọn máa ní kí alájí Saheed Òṣùpá wà lọ gbé torí pé táwọn náà ń gbé nìyẹn
ohun táwọn àfáà yìí náà ń ṣe nìyẹn tálájẹ́ Saheed Òṣùpá bá ṣe pé sàkámàjẹ ní irú àwọn àfáà wo àwọn wèrè tá à ń wí yẹn ni irú àwọn àfáà wèrè tá à ń sọ̀rọ̀ wọn lájọjọ́ ìpè olórí burúkú làwọn eléyìí o wọ́n ń ṣe mùsùlùmí o ẹlẹ́bọ ni wọ́n o àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n o ṣèbírú wọn nìyẹn torí pé Alhaji Saheed Òṣùpá máa wọ pé eléyìí tó pe ẹ̀ Saheed Shittu yìí kò láṣìírí kò láṣìírí bó ṣe wà gbọ́ngbọ̀ àwọn tèmi náà ń pè mí kí ló dé. ẹwẹ yẹn ẹ má ní láìfún mi lára o torí Ọlọ́run ọ̀rọ̀ business kọ lélẹ̀ bá ti di iṣẹ́ Ọlọ́run mo máa serious pẹ̀lú iṣẹ́ Ọlọ́run mi ò tí ì ṣe ọ̀rọ̀ business ẹ fi mi lẹ́nu so ẹ̀yin àfáà yìí to be honest yóò yẹ ká tẹ̀ tún pa ẹ tún wò nǹkankan o ẹ̀yin àfáà yìí ẹ máa ń sọ pé ẹlẹ́bọ làwọn eléyìí ọ̀njọ́ ogun ṣe bẹ́ẹ̀ ẹ̀yin àfáà yìí náà ẹ operate pẹ̀lú àwọn àlùjọ̀nù ẹni àwọn eléyìí gbé ẹbọ wọn lọ bọ Ògún wọn bọ Ṣàngó wọn bọ Yemọja wọn bọ Nànákùkù wọn bọ Ayélálá ẹ̀yin àfáà yìí náà ṣẹ́ẹ̀kì ń bọ àwọn àlùjọ̀nù ṣẹ́ẹ̀kì ń dì pẹ̀lú àlùjọ̀nù ta ló wọ́ sí jù nínú ẹ̀yin méjèèjì torí pé púpọ̀ nínú àwọn àlùjọ̀nù táwọn tó ń gbé tó gbé kí lórúkọ ẹ̀ lẹ̀ tó náà wọ́n ń bọ Ògún tó ń depo sórí Ògún tó ń depo tó ń da ata sórí ẹ̀ tó ń da gbogbo obì sórí Ògún tó náà wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ àlùjọ̀nù kéékèèké tó ń action púpọ̀ no operate pẹ̀lú wọn ẹ̀yin àfáà yìí àwọn àjọ̀nù ńláńláńláńlá èṣù gọ́gọ́gọ́gọ́ lẹ́ ń bá ṣe ta ló wá wọ́ sí jù nú ẹ̀yin àti babaláwo torí pé èṣù yẹn máa fẹ́ ní pé kẹta kan tó ó máa ní kẹ́ ṣe kan tó ń bí Ọlọ́run nù ṣe bóun lẹ́jọ́ ń ṣe wáyé tẹ́ wá ń ṣàbòsí wèrè ní gbogbo yín wèrè ooo kí ló dé mo ṣe program lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ hello money who is this Ifeanyi biko na anọ bịa anọ m na program biko nu ẹ̀yin àfáà yìí gan wọ́ọ̀sì ju àwọn ẹlẹ́bọ yẹn gọ́gọ́ lọ tẹ́ ń bú àlùjọ̀nù tẹ́ ń bú àlùjọ̀nù ni ṣé àlùjọ̀nù akọ̀dé lè ṣiṣẹ́ fún yín ntẹ̀ bá fẹ́ kọ́ iṣẹ́ burúkú tẹ́ fẹ́ ràn sọ́mọdé lọ jẹ́ fún yín ẹ̀ ní fún kan in return ẹ wọ́ọ̀sì ju àwọn ẹlẹ́bọ yẹn gọ́gọ́ lọ tẹ́ bá wà ní Saheed Òṣùpá ẹlẹ́bọ ni ògbé àìdì ẹ̀yin àfáà sọ pé ẹ̀yin olórí burúkú tẹ́yìn bẹ́ẹ̀ ṣe wọ́ọ̀sì ju rú ẹni bẹ́ẹ̀ lọ ta ló sọ rú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ́bọ ta ni ò jẹ́ kí Saheed Òṣùpá wàhálà wò lélẹ́yìn báyìí Nàìjíríà yìí ẹ ló Sodiq mẹ́fàrú Sodiq who be that who Sodiq ta ló dá wọn dúró kí ló dé fi dá wọn dúró ta ni àsìkò báyọ̀ ọ̀dọ̀ mi ní èmi mo ní kó máa ṣe iṣẹ́ ń bẹ̀ mo ń bọ̀ hello school boy mo ń bọ̀ èmi Alhaji Saheed Shittu ni mo ń bọ̀ ṣó ti gbọ́ wàhálà ìgbà normal tí ní jàre kí lè bí ẹ sọ ẹ bí Saheed Òṣùpá fún mi torí pé Alhaji Saheed Òṣùpá rí pé yẹn àfáà náà ń ṣe fá gbogbo ẹbọdì dẹ̀ ń ṣe fá gbogbo ẹbọdì ń gbé ìkíní ẹrù àwọn àgbà gbogbo rọ́bìsì tẹ̀ ṣe èmi ò mọ̀ ń pa ẹ̀ tó pé èmi ò ṣe mi ò lè ṣe ìyẹn ní káyọ̀ mi padà púpọ̀ nínú gbogbo ẹ̀yìn àfáà tẹ́ ń gbé wọn lọ ṣe gbogbo kíní yẹn kò sẹ́ 90% yín kò dáa fún yín tó mi
wàláì tàláì kò dáa fún yín tó mi mo tún sọ ọlọ́ọ̀ bá gbọ́ tó tọ́ ni náà ẹ wá ń sori burúkú ẹ wá pèrè ayé láàfáà ẹ wá ń sọ gbogbo èèyàn dẹ́lẹ́bọ tán ẹ ń ṣoògùn fún wọn tó kú táwọn náà tó bá ti wá bá yín pé ohun tí mo wá bá yín fún pé kẹ́ ṣe fún mi ẹ̀yin àfáà tí ẹ kẹ́ ṣàdúrà fún mi oògùn lẹ́gbẹ́ lòun lọ́wọ́ olórin kan ó máa ń kọrin bí oníjùjú báyìí mi fẹ́ dárúkọ ẹ̀ ni o onífújì ni o ó ní òun ti di Christian kí ló dé tó fi di Christian sẹ́yìn àfáà náà kọ́lẹ̀ ẹ máa ṣàdúrà fún ẹ máa ṣe kíníkan fún ẹ máa ṣọṣẹ́ fún kọ́lẹ̀ lè kó nu Islam ni abẹ́rẹ́ pé bí àgbọn tó fà tó fi kó nu Islam tó ní pọ̀ wò pé ẹ̀sìn dọ̀tí lélẹ́yìí lẹ́yìn wípé yìí ṣe náà kò dẹ́ mọ́ náà kò mọ dodo kò mọ yìí tó máa tẹ̀lé ń bẹ̀ ó rò pé bóyá bí Islam gan ṣe rí gangan òun nìyẹn kò dẹ̀ mọ̀ pé Islam kọ́ nìyẹn pé no olórí burúkú lẹ́yìn wèrè yìí kò mọ̀ pé lórí ibú ni tó bá mọ̀ pé lórí ibú ni wà láìtàláì á wá original Islam mùsùlùmí ló pẹ́rẹ́ náà mùsùlùmí ni náà ẹ̀yin àfà àyùbá ló jẹ́ kúkú dárúkọ àyùbá níwálé àyùbá ẹ̀yin àfà olórí burúkú yìí tẹ́ ń ṣoògùn fún gbogbo àwọn èèyàn mi ìná olóògùn pé òun fẹ́ ṣoògùn o but òun rí pé filthy dirty something lẹ́ ń polówó ó rí pé rubbish lẹ́ ń polówó Islam kọ́ lẹ́ ń polówó ẹ bọ́ lẹ́yìn wèrè yà fáyé ń polówó fáyé àwọn èèyàn wa ń ba yín náà kí lẹ́ ń ṣe fún wọn sọ́ọ̀nì jìnnà Islam lẹ́ ń gbélé wọn lọ́wọ́ ni Saheed Òṣùpá wọn ṣe pé sàkámàjẹ ṣọ́parọ́ ni ṣọ́parọ́ sọ́ọ̀n tó fi parọ́ náà wèrè ní ṣé ẹ kì í ṣoògùn fún wọn ni ẹ polówó ògùn fún àbórí yín burú sọ́ọ̀n tó fi parọ́ tó fi jó ní irọ́ pé ohun tó sọ yẹn o kò dá o ó yẹ yẹn Kùránì wa ó dẹ̀ pẹ́rẹ́ mùsùlùmí yes kí làwọn àfa polówó fún sójà àfa ni ó mọ consequence tó ó mọ graffiti tó sọ bó ṣe tó ó níwájú Ọlọ́run pé ọ̀rọ̀ yìí yóò kí n sọ ọ̀rọ̀ yìí bó ṣe tóbi tó lílẹ̀ ọ̀rọ̀ yìí tóbi o láti járáǹkì Kùránì bẹ́ẹ̀ sẹ́yìn àfọ̀ ti járáǹkì Kùránì pé Kùránì ò lágbára ẹbọ la máa lò ní sẹ́yìn ti járáǹkì Kùránì ni sẹ́yìn ti yẹpẹrẹ Kùránì iwájú ẹ̀ pé Kùránì ò lè ṣe ètùtù la máa gbé sẹ́yìn ti járáǹkì Kùránì níwájú ẹ̀ ẹ̀yin àfà tó ní gbogbo yín fẹ́ máa wá sẹ́nu yọ̀bọ̀ pé Saheed Òṣùpá ṣe kíní kan Saheed Òṣùpá bá ṣe nǹkan tí ò da àwa bá sọ pé eléyìí tẹ́gbọ́n ń ṣe yìí táwọn náà ṣe pé sàkámàjẹ ni Kùránì ò kì í ṣe sàkámàjẹ Alhaji Saheed Òṣùpá wàláì Kùránì ò kì í ṣe sàkámàjẹ àwọn àáfàá àtẹmọ̀ rí yẹn ní wèrè náà tọ́ yín sọ́nà náà fọ́ríjínà Islam wọ̀nyí àwọn wèrè àáfàá àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ àwọn náà fọ́ríjínà Islam pé tọ́lọ́hún rẹ̀ tà lọ́ bìrè àwọn náà fi wọ̀nyí torí pé ohun táwọn fẹ́ jẹ tó bá fi lè ti fọ́ríjínà wọ̀nyí Alhaji Saheed Òṣùpá wọn ò ní rówó lára yín láyé àwà bára fẹ́ rówó gbà lọ́wọ́ ẹ̀ tàbá lọ já tán tẹ́lẹ̀ bá ti já tán ó máa ṣí wálẹ̀ nírọ̀ o ẹ di lójú jàre kó má mọ̀ dodo ẹja dẹ́rùbà ká máa fàwọn ayé dẹ́rùbà ẹja sọ pé àwọn oṣó àwọn àjẹ́ wọ́n ń lé kiri ẹja gbé lọ́kọ́ kó lọ ṣèmùlẹ̀ àwọn àgbà ẹja kọ́pàyà sí lẹ́mìí yes ntẹ́yà fà ń ṣe nìyẹn tó ọmọ máa bá yín pé àárín òun àtìyẹ́ òun kò tó ẹ̀ tún dà àárín òun àtìyẹ́ ẹ̀rú nítorí pé tẹ́ẹ̀rín òun àtìyẹ́ ò bá dàrú ẹ̀ lè rówó gbà olórí burúkú yín ṣebí dẹ́ ṣe nìyẹn ṣebí dẹ́ ṣe nìyẹn ṣé rọ́ ni ń tẹ́ ṣe nìyẹn náà ọlọ́run máa gbà mí lọ́wọ́ àwọn èèyàn mi ilé ni ọlọ́run máa jẹ ẹ má máa pa mí báyìí kẹ́ ṣebí dẹ́ ṣe nìyẹn kí ló dé mistake ló ṣe bá ṣe irú mistake yẹn mo tí mo ṣe program lọ ẹ wá ní live mi lára ṣebí dẹ́ ṣe nìyẹn ṣé kì í ṣe ni àwọn àfọ̀ kì í ṣe o blasphemy ni o ó parọ́ mọ́ wa ni o ẹ̀ ń ṣe fáwọn èèyàn ẹ̀ ń ṣoògùn fáwọn èèyàn ń ṣọṣọ àwúre ẹ̀ ń ṣọṣọ ìtajà fáwọn èèyàn ẹ̀ ń sọ àwọn èèyàn tó lórí burúkú ṣebí ti Saheed Òṣùpá tẹ rí nìyẹn
àìmọye àwọn èèyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ tẹ́tí sọ́dọ̀ lórí burúkú ẹ̀yin wèrè àfáà tẹ́lẹ̀ wọn kó nu Islam tẹ́lẹ̀ sọ wọ́n di ẹlẹ́bọ àbọ̀ lórí ibú ni ṣé rọ́ ni àìmọye àwọn èèyàn tẹ́tí sọ́dọ̀ ẹlẹ́bọ tẹ́tí lé kó nu Islam tí ò dẹ̀ ní padà tá ló lè kó ń bẹ́ẹ̀ tó ló máa wọ pé òun náà wọn ò fẹ́ ṣẹbọ ẹ̀yin àfáà yìí wá ń gbóhùn lọ síbi ẹbọ ẹ wo ó dà pé Islam yẹn gan kò tiẹ̀ fẹ́ yóhùn gan o àwa sáko pé wo òun ò ṣe mọ́ ẹ jẹ́ kókó máa lọ sí church wo ẹ jẹ́ kókó máa lọ ṣẹbọ òun ti ẹ̀ ṣe kọ́kọ́ mọ́ òun ti ṣe Islam ẹbọ lòun rí bẹ́ẹ̀ òun ṣe Christian náà kò yóhùn òun ti lọ sí gbogbogbò òun fẹ́ dọ́ lọ́hùn mọ́ tòun ẹ fòun lẹ̀ kóun dá dúró tòun ṣe rọ ni ẹ̀yin wèrè ṣé rọ ni n tó gbé ẹlòmíì kó onú Islam nìyẹn torí pé ẹbọ lẹ́ ń polówó fún wọn n tó gbé ẹlòmíì kó onú Islam nìyẹn torí pé for original Islam wọn Saheed Osupa wa sọ̀rọ̀ Saheed Osupa sọ báyìí tó sọ ọ̀dà ẹni tó sọ ọ̀dà tó tọ́sẹ̀ ṣáwọn àfa ò ṣe ṣọ́ọ̀ṣe sọ lórí ibùkún làwọn àfa yìí ni ṣọ́ọ̀ṣe ṣọ́ọ̀ kì í ṣe ẹlẹ́bọ ni kí náà introduce Saheed Osupa ṣọ́ọ̀ original Islam náà introduce sí ṣọ́ọ̀ original náà introduce sí àwa yọ pọ́npọ́n ti Saheed Osupa ẹ fi Saheed Osupa lẹ̀ yà lọ bá wọn àfa ẹ lọ bá wọn àfa wèrè tó ń sori burúkú tó ń polówó ẹbọ tó ń polówó ẹbọ ẹ lọ sórí TikTok ẹ lọ bá àfa nọkíbùlẹ̀ àbúrò kẹ máa lọ wo prógámù ẹ kẹ máa lọ wo àwọn àfẹ́ ẹlẹ́bọ tó ń jọ ń bára wọn fà every day by day náà jọ ń jà lórí TikTok ìjà ń lọ lórí TikTok rẹpẹtẹ táwọn àfa polówó ẹbọ ń bẹ táfa nọkíbùlẹ̀ àbúrò ń pùlù wọn jáde tó ń pùlù wọn tó ń bá wọn fà every day ṣe rọ ni àwọn àfa polówó ọṣẹ fáwọn èèyàn wọ́n ń yẹsẹ́ wò fáwọn èèyàn lórí online tí ẹ̀kọ́ bá sọ pé sàkámà jẹ́ èmi sójẹ̀bi sójẹ̀bi ẹ̀yin àfàlẹ́ mọ̀ tẹ́ àwọn tí ẹ̀kẹ́ nà wọ́n náà mú kun ẹrù ẹ̀ wọ́ olókèlè ń wò ẹ̀ wò sàlẹ̀ ibi tó ti wá wá pé kí ló fà tọkùnrin fi wí báyìí kí ló ń ṣẹlẹ̀ sáwọn àfà sódòdó náà ń gbé fún gbà tó wà pẹ̀lú wọn kí náà ń polówó fún mélòó àfáà ló wà pẹ̀lú àṣà Alhaji Saheed Osupa èmi ni àfáà Saheed Osupa o èmi là àfáà Pasuma o èmi là àfáà Màláíkà o ó pèrè láfẹ̀ẹ́ kí ló ń kọ so kọ lẹ́sìn so kọ pé gbọ́dọ̀ ṣẹbọ so kọ pé gbọ́dọ̀ wọṣẹ àwúre kò gbọ́dọ̀ wọṣẹ tájà so kọ pé àwọn mi wà náà wọn olórin yẹn o tó yẹ pé olóògùn kọ̀ǹfàmù ni ó lè pariwo pé mùsùlùmí gidi lòun irọ́ ló pa o irọ́ tí o ṣe mùsùlùmí ara tẹ́kọ̀ ti kó ònú Islam tẹ́pẹ́ ẹlẹ́bọ ọ̀ràn òun ni tó dẹ̀ ń pè rẹ̀ ní mùsùlùmí ó dẹ̀ ń kílèmù pé mùsùlùmí lòun àfa lòun kíní kan mùsùlùmí ẹlẹ́bọ ọ̀ràn òun ni nínú wọn o tẹ́lẹ̀ máa pariwo pa Kùránì ló ń gbójúlé irọ́ ni ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ọ̀ràn òun ni wọn púpọ̀ nù wọn sẹ́ kẹ́ pé wọ́n wà bẹ́ẹ̀ tọ́ọ̀ tó tọ́ lọ́run rárá ìwọ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ pé orin dà bí orin ò da kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ náà gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ ẹbọ là ń sọ tó ń ṣe ta ló sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn àfáà ló sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn àfáà ló gbé wọn lọ ṣẹ́fá àwọn àfáà ló sọ wọ́n di olóògùn àwọn àfáà yìí náà sọ wọ́n di olóògùn àwọn àfáà ilé ẹ̀kẹ́ pool bó lórí ibú ni ẹ̀yin àfáà yìí lé gangan lórí burúkú tẹ sọ wọ́n di olórí burúkú ẹ wá láwọn pé wọ́n ṣe tí ò da ẹ wá ní pé wọ́n ṣe kíní kan tí ò da kí wọ́n ṣe tí ò da ó sọ̀rọ̀ kú sọ lẹ́nu ṣebí tó fi wọ́n ni ṣebí tó fi wọ́n ni ohun tó fi wọ́n báyìí pé Islam lélẹ́yìí ó máa ṣoògùn ni ó máa ṣọ́ṣà àwúre ni ó máa ṣẹ́fà ni ṣebí tó fi wọ́n nìyẹn tó fi wọ́n ni òun náà wà wò pé sàkámà jẹ́ ìdíjàre wò ó tí ẹ̀kọ́ bá ní kò má ṣọ́ṣà àwúre kò má ṣe kíní kan má dáhùn o ṣe dáadáa irọ́ ni n tó sọ nìyẹn gbàtẹ́ pé àwọn àfáà náà ń ṣe àwọn àfáà náà máa pa Alhaji Saheed Osupa máa fún ẹni bá bá àṣọyè kan kúrú sọ méje kíní kan mẹ́jọ àmà sísí gbẹ́rẹ́ sí ẹ lórí ni ṣáà bí ṣe kúrú sọ méje kó tó wá Kùránì èwo nú àwọn sàábé tó àwọn àfáà ni àwọn àfáà ló da gbogbo ẹ̀rú ṣe bá ariwo tá à ń pa tí mo ti ń pa tipẹ́tipẹ́ pé wèrè lẹ́yìn pípò yẹn máa fi kíní ìwèrè tẹ́ ń ṣe máa fi sọyàn nù ṣe bóun nìyẹn mo yìí ń bọ̀ Alhaji Saheed Osupa ẹ jẹ́ ká ara bọ́sẹ̀gbẹ̀ kan náà àwọn àfáà méjì tó ń bára wọn jà mo wá fi ọ̀rọ̀ àwọn àfáà méjì tó ń bára wọn jà ẹ wí ọ̀rọ̀ Amẹ́ríkà àti Iran
àwọn àfáà méjì àwọn àfáà ńlá méjì àfáà ńlá làwọn méjèèjì ọ̀rọ̀ pé yẹn kìnnìkan tó bá ní ká géèjì ẹ̀ wò ká géèjì àwọn méjèèjì wò ìkan jogún bàbá ẹ̀ láyé tí kò gbọ́ mi ìkan jogún bàbá ẹ̀ kò dá lọ́lá kò tọ́lá ní ọgbọ́ ó jogún bàbá ẹ̀ ogún bàbá ẹ̀ tó jẹ ló fi sustain torí pé tó bá jẹ́ pé òun gangan ni kò tọ́lá ní ó jogún bàbá ẹ̀ ni ìkan ó kéwú ń bẹ̀ sọ́gbọ́ ó kéwú ń bẹ̀ nítorí kéwú ń bẹ̀ yẹn ẹni tó jogún bàbá àtẹ̀ntẹ́ pé òun tọ́lá ní ó ṣe wàhálà fúnra ẹ̀ ní sàwáwù àlẹ́yìn làwọn méjèèjì lọ́dọ̀ tèmi ẹgbẹ́ ni wọ́n lọ́dọ̀ tèmi kò sí yàtọ̀ torí pé eléyìí jagun kó tó dé bẹ́ẹ̀ ni eléyìí jogún ni tábàtí wà ní ká wọ́n dáadáa ẹni tó jagun yẹn ju ẹni tí ó jogún lọ tó bá gbé sórí pẹ́rẹ́gì ọmọ pẹ́rẹ́gì orí òṣùwọ̀n tòótọ́ mò ń sọ ẹni tó jagun kó tó jẹ́ nǹkan ó ju ẹni tó jogún nǹkan lọ bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ni tó jogún máa kí ẹni tó jagun ni pé ọkùnrin mẹ́ta àtàbọ̀ ni pé wọn náà tẹ meet up bó tiẹ̀ lè meet up ó yẹ kó máa kí ni kò wá yẹ kẹ́ni tó jogún wá máa wá fẹ́ ju ẹni tó jagun kó wá fẹ́ jù sínú múlíkù ẹ̀ pé ọmọ ẹlẹ́yìn mi ni ẹ nígbẹ́lẹ́ ti rí wọ́nrán tó ń ṣe èmi sì mo jagun ni náà mi ò jogún mo jagun ni mo jagun débẹ̀ ni ogbórí jeff orí Saheed Òṣùpá lọ́nà máa tún lò ó ní mo jẹ̀yà kí n lè great mi ò dẹ̀ lè relegate enemy can speculate they can never penetrate tó bá tún wá penetrate máa tún wá terminate wọn bá ṣe wà ẹ́ bó jẹ̀yà kí n tó great mi ò dẹ̀ ní relegate enemy can speculate pé wọ́n lè fẹ́ sneak wọ́n lè fẹ́ fagídí wọlé wọ́n dẹ̀ lè penetrate tó bá wá ṣagídí penetrate máa terminate ẹ̀ èmi kò jagun ni kí n tó jí tí mo jẹ́ àáfàá yẹn jagun ìwà jogún ẹ̀fẹ̀ fẹ́ tó jagun kẹfì fẹ́ tó jogún ẹni tó jagun ó forí lakú ó forí lagi ó forí gbọ́pọ̀ ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó débẹ̀ ìwọ ó délé ó bẹ́bà ó délé ó bẹ́bà ọ̀rọ̀ mi má lè ó lè dùn ẹ̀ o má bínú jọ̀ọ́ tó lọ lọ́hùn má bínú ọ̀rọ̀ tèmi máa ń dùn àwọn èèyàn ó lè dùn ẹ̀ tó bá dùn ẹ̀ má bínú mo fọlọ́wọ́ ọba lẹ́dà bẹ́ẹ̀ má bínú ó jagun tó bá pọ̀ jagun ni wàá rí bó ṣe ń rí lára náà wọ ọkọ̀ délé ó bẹ́ẹ̀ bà nínà ó délé ó bẹ́ẹ̀ bà ó kọ̀ dédé bà wàá bìlẹ̀ pé bóyá ìwọ náà ní kíní kan ìwọ kọ́ ẹni tó ṣe wàhálà yẹn gangan ló ṣe wàhálà ká ìjàre mi ò fẹ́ gbé kọlù ìmọ̀ ẹ fi mí lẹ̀ kí ló dé náà ẹ wò ẹ̀yin pípọ̀ tẹ́ ń pè mí ẹ kọ́kọ́ fi mí lẹ́nu ṣáàgẹ́tì kan tí mo sọ sórí ìwọ tó wá jogún yẹn tó jogún oko ṣàṣàṣe sòrò àwọn àfáà méjì tó wá ń bára wọn jà yẹn báwọn méjì bọ́ ṣe wájọ wà ìkan wá ń sọ pé kan ẹ má wo ẹ wá ń fẹ́ jẹ́ kí irú ọ̀rọ̀ eléyìí parí kí ẹni tó kéwú lọ́ndà kásìpọ̀ kéwú ń bẹ̀ lọ́dún ẹ̀ tó ti wá kéwú wá ń sọ pé ó wá ń parọ́ tí ò ṣe mọ́ pé jẹrun èèyàn ó jọkùn èèyàn ó ń parọ́ mọ́ ní o tí ò bá lè púrùfù ẹ̀ ń parọ́ mọ́ ní irọ́ ló ń pa wàláì mi ò gbàgbọ́ súnmọ́ bí láì mi ò gbàgbọ́ ó jọkùn èèyàn ó jẹ nǹkan ọmọkùnrin èèyàn ó jẹ kinní kan ó jẹ fún ó jẹ irọ́ ló ń pa mọ́ kó púrùfù ẹ̀ kí ló dé náà
ẹ wá ń wá kí irú ẹni bẹ́ẹ̀ ẹni tó parọ́ àdúrú rọ́bẹ̀ yẹn mọ́ tó wá ń wá gbogbo ọ̀nà láti gbé ṣubú ẹ tún wá ní àtúwá ń ronú pé àjẹ́ kó lọ bẹ̀ fún kíni pé kíni mo yìí ń bọ̀ ẹ̀jẹ̀ sáré mo rántí kankan Saheed Osupa ò ṣe pé òun ò gba Kùránì gbọ́ o sàkámà ẹ̀yin àfọ́ yẹn ni Saheed Osupa ń pè lóní sàkámà jẹ o ṣàgbọ́ Saheed Osupa ò ṣe pé òun ò gba Kùránì gbọ́ o ẹ̀yin àfọ́ yẹn náà ń pè ní irọ́ parọ́ fúnrọ́ mo lè ẹ wá tí bá ráyè gan mo lè wá nọ́mbà Saheed Osupa kí n pè é pé Saheed Osupa ẹ gbọ́ ṣé Kùránì lẹ pè ní sàkámà jẹ àbáwọn àfáà tó parọ́ yẹn mo lè pè é mo ní nọ́mbà Saheed Osupa mo ń bọ̀ ìwọ fi mí lẹ́yìn máa pè fóònù mi ẹjọ́ wàláì mo lè pè Saheed Osupa pé Saheed Osupa ṣé Kùránì lẹ́ ń pè sàkámà jẹ àbáwọn àfáà tó ń parọ́ yẹn lẹ́ ń pè sàkámà jẹ ayé èèyàn ṣé ń pè Saheed Osupa ọlọ́jọ́ kẹ́gbọ́n yẹn ọlọ́jọ́ free o mi tiẹ̀ ní ìdíkẹ́ gba permission lọ́wọ́ anybody yẹ kí n wá nọ́mbà ẹ̀gbọ́n yìí o tá lẹ pè ní sàkámà jẹ ṣé Kùránì lẹ pè ní sàkámà jẹ àbáwọn àfáà yẹn lẹ ń bá wí àwọn àfáà yẹn náà pa ọ̀nà kí ló ń ṣe yìí Saheed Osupa wọn kò ní kọ̀ǹtẹ́mù Kùránì láyé mi ò gbà ń bọ̀ ọlọ́jọ́ kẹ́gbọ́n yìí free o nọ́mbà láyéláyé Saheed Osupa ní kọ̀ǹtẹ́mù Kùránì láyéláyé ẹ̀yin àfáàyàn ológun yẹn gangan ló ń bá wí ẹ̀yin wèrè ológun yìí ni mo ń bọ̀ Saheed King Saheed Osupa nọ́mbà wọn lélẹ̀ mo ń bọ̀ ọlọ́jọ́ kẹ́gbọ́n yìí gbé ọlọ́jọ́ gbé o ọlọ́jọ́ gbé o ẹgbọ́n yìí ò lè pe Kùránì ní sàkámàjẹ láyéláyé ẹjọ́ tó lọ́n sa o sàlámù alẹ́kùn sà ẹjọ́ mò ń ṣe prógámù lọ́wọ́ ni mo lè fẹ́ béèrè kan lọ́wọ́ yín ẹjọ́ torí Ọlọ́run ṣé mo lè gbé yín sí spíkà lórí ọ̀rọ̀ tẹ sọ pé sàkámàjẹ mo wá fẹ́ béèrè ọtí court mo wá fẹ́ béèrè ọtí court mo ń bọ̀ ẹjẹ́ tuntun wọn pé mo wá fẹ́ béèrè pé ṣé Kùránì lẹ pè sàkámàjẹ àbí kò ṣe Kùránì lẹ pè sàkámàjẹ àwọn àfáà yẹn ní Alhaji Saheed Osupa nọ́mbà wí kò bá Kùránì wí láíláí 100% láíláí jẹ́ ok wọ́n dà pé wà lórí kọlù ni àwọn àfáà yẹn nọ́mbà wí kò ṣe Kùránì ok ó dà pé wọ́n wà ní àbóyọ́ wà nínú plane àbí ok àwọn àfáà yẹn ní Alhaji Saheed Osupa ń bá wí àwọn àfáà yẹn náà bá wí kò bá Kùránì wí anybody tó bá rí Alhaji Saheed Osupa ẹ bẹ̀rẹ̀ pé wá ṣé Kùránì ló ń bá wí láyé kò bá Kùránì wí 1 billion% kò bá Kùránì wí àwọn àfáà ok ń bọ̀ àwọn àfáà olóògùn yìí Alhaji Saheed Osupa ń bá wí wà láìtàláì kò bá Kùránì wí tọrọ ó dá mi lójú pé Alhaji Saheed Osupa ò ní bá Kùránì wí láíláí tí wọ́n mọ̀ ìfẹ́ pè wọ́n pé Alhaji ẹjọ́ tó Ọlọ́run ṣé Kùránì lẹ pé sàkámàjẹ àbáwọn àfáà yìí wọ́n á dẹ̀ kọ̀fáàmù ẹ̀ pé even tó bá ń kọrin wọn lè sọ pé àwọn bá Kùránì wí àwọn àfáà tó ń polówó jágàgà yìí àwọn bá wí wà láìtàláì kí ló dé ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lú ayé láàfáà ẹ̀ máa jóògùn ẹ̀jẹ̀ ń kó bẹ̀rẹ̀ kí n tún sáré lọ bí tí mò ń lọ kí n tún sáré tẹ̀síwájú ẹ wá ń sọ pé èèyàn tó wà parọ́ míyàn pé ó jọkun èèyàn ó jẹ fún èèyàn ó jẹ ẹ̀dùn èèyàn ó jẹ kíníkan èèyàn ẹ wá ní pé tó ń wọ́gbọ́n àti wọ́ onítọ̀hún ṣubú kí ló dé ẹni tó bá mọ iyì gíga ò kí ń ṣe bẹ́ẹ̀ ẹni tó bá mọ iyì gíga kéèyàn ṣe wàhálà kó tó kọ́lọ́run tó gbéga kò ní fẹnu burúkú fẹ́ fi gbèrú ẹni bẹ́ẹ̀ ṣubú pé ó jọkun èèyàn ó jẹ fún èèyàn ó jẹ̀dùn èèyàn ó jẹ kíníkan èèyàn níbo ló ti jẹ́ ṣẹjọ jẹ́ ni ṣó wà ń bẹ̀ gbà tó jẹ́ ẹ wá ń wá pé àwọn ń wá pé akọ́nítọ̀ ẹ wá lọ bẹ̀bẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kó bẹ̀bẹ̀ pé kí ló ṣe tí irú àfáà yẹn bá lọ bẹ̀bẹ̀ dàsùn pé gbogbo irọ́ tó pamọ́ ó rí bẹ́ẹ̀ tí irú àfáà yẹn bá lọ bẹ̀bẹ̀
gbogbo ń tán sọ pé ó ṣe ó kọ́ kiri kókóró tọ́mtọ́mù méjì sáwọn lápò ó rí bẹ́ẹ̀ tó lè mọ̀ ní pẹ̀ládùn wọ́n ní kóró tọ́mtọ́mù méjì kó máa pọ́lá bàbá gba tọ́mtọ́mù méjì kẹ́ máa rí òun lá kẹ́ bá ń sọ̀rọ̀ tó lè jẹ́ pé irọ́ nìyẹn náà irọ́ ni o ọtí àfẹ́ fi gbé ọkùnrin yẹn ṣubú kán wá gbogbo irọ́ kan ti ṣubú kí ló ṣe fún yín gbogbo anybody ò gbọ́dọ̀ ga tó yín àfi kẹ́ gbé ṣubú gbogbo èèyàn kan ló máa ṣubú náà gbogbo èèyàn kan ní ẹ máa bìlú gbogbo yẹn lè gbé ṣubú náà kí ló dé ẹ wá ń bonítọ̀ ń jà níjà pé kó kú káyé ẹ bàjẹ́ ìjà káyé ẹ bàjẹ́ kó kí tiẹ̀ tán kó tán fún kí ló dé àfa Fatai kọ yìí Sheikh Fatai kí ló dé àwọn tèmi láti Cairo ìjàkáyé bàjẹ́ kó tán fún kí ló dé salamu alaikum Sheikh mo máa wà lórí programu ni. ó dàbí pé sáàlì kan ó ń ṣe ẹsẹ̀ lórí programu náà mo sọ fún yín. Sandy kí ló ń jẹ́ Sandy. sáàlì kan ń play mbẹ. nínú programu tèmi nǹkan kò play nínú programu tèmi ẹ jẹ́ n gbọ́ bóyá lórí fóònù yìí ni. Sandy kan kò play lórí programu tèmi o. Sandy kí ló ń jẹ́ Sandy. ẹ lọ gbọ́ orí fóònù yìí ni Sandy ti ìkọ̀kọ̀ play lórí programu tèmi bó ni Sandy ti ń play lọ ẹ lọ wo fóònù yìí ló ń gbé Sandy wá ẹ wá mú irọ́ ẹ wá ń pa mí ní ẹlẹ́ni ẹ wá ń dì mọ́ lórí pé kíní kan ó ṣe kíní kan tó ń tọ̀ yẹn bá lọ tó bá wá bẹ̀yìn gbogbo irọ́ tẹ pa mọ́ ayé máa ní tó tọ́ ni bẹ̀bẹ̀ lórí kíni torí pé kó má bàa kí ẹ má bàa ẹ wá ní ìtẹ́ni lọ́wọ́ nú ọ̀rọ̀ tẹ sọ o ó yìí kú o ó yìí pọ̀ nílẹ̀ tẹ fẹ́ sọ o ó yìí pọ̀ o tẹ́ni lọ́wọ́ o nínú 100 ẹ̀yìn sọ bí 5% ni o kí ló kù tẹ fẹ́ sọ ẹ̀sọ́ tó kù tẹ fẹ́ sọ ojú ogun ojojú màálù 16 àtàrí 16 ewé ìbòtú jẹ owó òlu oríṣiríṣi ojó gbogbo ẹ̀ papọ̀ ìyẹn tún kéré ṣebẹ́ ló jọkun èèyàn ó jẹ nǹkan ọmọkùnrin èèyàn kí ló tún fẹ́ jù yẹn lọ ẹ̀sọ́ tó tún fẹ́ jù yẹn lọ ó wá mú ó fi ń fọkàn mu àbí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ sọ lórí ìyẹn kí ló tún kù kò sí tó tún kù mọ́ yìí tó kù tẹ ó yí pọ̀ lẹ́ o ó pọ̀ lẹ́ tẹ̀fẹ́ jù lẹ́ o kí ló pọ̀ lẹ́ tẹ̀fẹ́ sọ tó fẹ́ ju aburú wo ló ju ìtẹ̀ ti sọ yẹn lọ ṣé kò pọ̀ lọ́lọ́run mọ́ ni àbótakò ànábì ó takò Kùránì pé kò sí Kùránì kí ló wá pààyàn ó wá ṣe kíní kan yẹn tẹ́yìn sọ ó wá lo pàtì èèyàn ó wá jẹ́ tẹ́yìn sọ ẹ̀yin dẹ̀ lẹ́ ń sọ ẹ̀dẹ̀ fẹ́ káwa gbà àwa yẹn mú gùn ńgbà tẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná pé ó jọkàn ó jẹ gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó máa gbé mọ́tò fún yín ẹgbàá ó tún fún yín ní $1 ẹgbàá ó gbé mọ́tò fún yín ẹgbàá ó fún yín $1 ẹgbàá lọ́wọ́ ẹ̀ ó fún yín $1 ẹgbàá gbogbo tó fún yín ẹgbàá ó fẹ́ joyè sọ pé olóògùn ni ẹ má fún o ẹwà ń bẹ̀ ẹ fọwọ́ sí inú yín dùn ẹ tún kọrin fún olórin yín tún kọrin fún inú gbogbo ẹ̀bọ̀dì dùn àṣàtọ́ ni wá dé gbẹ̀mù ó dé sí yín láàrin ìgbà ọkùnrin yìí tí bàbá bá fẹ́ tí bàbá bá wà àwọn ọlọ́lá bá pe bàbá pé kí bàbá wa lọ ṣe wáàsí níbì kan bàbá ẹni yìí ni bàbá máa sábà rán lọ ẹ jáde àárín wọn rújàre kí ló dé sóhun nìkan ló wà ń bẹ́ẹ̀ ni ó ti ń jẹ múlíkù títí ẹ̀ láyé ẹ̀ bàbá ó tún wá gbogbo nǹkan ní bàbá máa ní tó bá ní prógámù kan báwo ni bàbá máa ti lọ pọ́kó lọ bẹ̀ tó bá ní kíní kan ní bàbá máa ti lọ bẹ̀ irọ́ o ẹ jáde àárín wọn rújàre ẹ jáde àárín wọn rú ẹ jẹ́ ká da àárín wọn rú káàrin wọn dàrú táàrin wọn bá ti dàrú èmi náà wọ́n máa kó láàrin wa wọ́n á mú irọ́ wọ́n jò mọ́ wọ́n parọ́ mọ́ pé nígbà tí bàbá wa
kí bàbá ní báwọn ṣe lójú agbo bàbá gan parọ́ bàbá ẹyẹ parọ́ bàbá ẹyẹ parọ́ ẹyẹ parọ́ kò dá ọ ẹbẹ̀rẹ̀ ọlọ́wọ́ tírú àwọn ọmọ yìí bá ń parú rọ yẹn kí wàá lè fẹ́ jẹ́ kí irú àwọn olóyè kó kù nílẹ̀ tírú àwọn ọmọ yìí bá ń parú rọ tẹ pa yẹn irú àwọn olóyè fẹ́ kó kù nílẹ̀ ẹ wá ní pé ńgbà tẹ dojú agbo wetin happen go okay irú àwọn olóyè fẹ́ kó kù nílẹ̀ nígbà tí wọ́n á dojú agbo nígbà tí ń kí nígbà tí ń dìmọ̀ yín àwọn akókòrò tọ́mtọ́m méjì sí yín lápò nígbà tí wọ́n á kó sí yín lápò ẹ wá gbà ẹ lẹ́tí wá fíìlì kíní kan lára yín kùrìsí yìí ò gbé yín dúró mọ́ kùrìsí yìí kúlẹ̀ àwùsù wàbí falaki kúlẹ̀ àwùsù wàbí nàásì kò gbé yín dúró mọ́ kóró àdó méjì àwọn àkó sí yín lápò ẹ wá dẹ̀dẹ̀ wúrẹ̀ ẹdẹdẹwu ẹ wá nọlẹ̀ àwọn agbẹ yìí kò lójú agbo yìí tó ti wá dánwò lára títí wá yìí èmi gan ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni mí mo ó dà kó mo jù yín lọ nìyẹn o nínú gbàgbọ́ wàláì mo jù yín lọ bàbá wàláì mo jù yín lọ ẹ̀yin náà wò mí náà wọ́n ti sàsí mi wọ́n ti dì mí wọ́n ti fún mi wọ́n ti gán mi wọ́n sà mí wọ́n gbogbo oríṣiríṣi wọ́n ti sàsí mi náà mo dúró gidigba ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí ń jọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mi mo tún tọ̀ síbẹ̀ fáwọn ìyàwó mi ẹ̀mí ọkùnrin mo tún yẹ̀ bímọ kan ni ọkùnrin làǹtìláǹtì Khalid mo fẹ́ yẹ̀ bímọ ẹnẹ́jì wà ń bẹ̀ bíi tàtẹ̀yìn wa kí ló dé kí ló ṣe egungun àtẹ egungun etí yẹn sì wà lára ti wà tó yẹ ń lọ bẹ́ẹ̀ tó yẹ bàtàkùn ti wà bá kó takùn lọ ni ó yẹ ń lọ ẹ̀yin wa kékeré ẹ wá ti wá nàlẹ́ èmi Muhammadu Jaya ìyí tó ti wá dánwò lára ti wá yẹ kẹ èmi ní ẹkẹ mi ti kú torí oríṣiríṣi náà ń dánwò lára tèmi time to time bọ́n ṣe ń dánwò mo dúró tọ́lọ́hún ni mi ò ní kankan kùrìsí ìlàsán ni mò ń kà fàlà náà tún láì alálẹ̀ kà sí bíìn mi ò torí yín dìde lóru rí gbogbo àwọn lásàsì mi ò torí wọn dìde lóru pọ̀ ọlọ́run o jọ wá protect mi kọ́ mọ̀ jẹ́ kí ni mo bá ti ka kùrìsí mo ti tán ẹ máa ṣe wẹ̀rẹ̀ yìí lọ. tọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ pé iná wúlé ìsàlàwùsù lìtọ́n èṣù àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ alálẹ́bí náà àmọ̀nù wà lárọ́bì yẹtẹ̀wà kàlùn ọlọ́run sọ pé èṣù àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ kò ní lágbára lórí kíni o àwọn onígbàgbọ́ òdodo tó gbára lọ́lọ́run ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Kùránì ẹ̀yin àfà ẹ lọ yọ ọbẹ̀ yẹn kó ònú Kùránì kẹ lọ gbé sí museum ṣé museum nàbí museum ẹ ya gbogbo Kùránì ibi bẹ̀ yẹn ẹ lọ gbé pé kò ṣiṣẹ́ ẹ lọ yọ kúrò nínú Kùránì ni pé àǹtọ́lọ́hún sọ yẹn o irọ́ ni ọlọ́run ló ní ìnáwó lé ìsàlàwùsù return alálẹ́dínà àmọ̀nù wà lárọ́bìyìm yàtàwà kàlùn ọlọ́run ní èṣù àtàwọn ọmọlẹ́yìn ò ní ní agbára lórí onígbàgbọ́ òdodo tó gbàgbọ́ lọ́hùn lọ́bọ̀ olùtọ́jú òun tó wá gbára lọ́lọ́hùn kò ní lágbára lé lórí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Kùránì